olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà. Mo fẹ́ kí fídíò yìí kàn wọ́n lára torí pé àwọn gangan ni purpose tí mo ṣe fídíò yìí lé lórí. Point mẹ́ta dẹ̀ ni mo fẹ́ fàyọ ńbẹ̀. Àkọ́kọ́, mo fẹ́ kọ́kọ́ mú dá ọmọ Yorùbá lójú pé ọ̀gbẹ́ni Sunday Ìgbòho Adéyẹmọ akíkanjú ni. Èkejì, mo fẹ́ mú dá gbogbo àgbáyé lójú pé ọ̀gbẹ́ni Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ wọn lóògùn. Ẹ̀kẹta, mo fẹ́ ṣe ìkìlọ̀ fún olóyè ọ̀gbẹ́ni Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ. Ìgbòho lóògùn. Ẹ má yẹ kó yà yín lẹ́nu pẹ̀lú nǹkan tí mo sọ. Wọ́n ṣọ́ra fẹ́ ṣe Àkọ́kọ́ ńbẹ̀ ẹgbọ́n sókè. nínú nǹkan tí mo ṣe ń pe ọ̀gbẹ́ni Ẹ̀jẹ̀ bá a pín Sunday ọmọ Adéyẹmọ ní akíkanjú. Gbogbo ẹ̀dá tó bá ní challenges lókè pẹ̀ tí challenges yẹn bá gbé lọ, ẹ gbà pé kò dá Ọlọ́run mọ̀, ẹ gbà pé kò ṣakíkanjú. Ọdún ẹni tíjà ò bá bá ló ń pera ẹ̀ lọ́kùnrin. Ṣùgbọ́n ẹni tó bá ní ìwọ̀nba challenges tí olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ tó ní nínú lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá tó wá dúró tó wá lọ tó tún wá dé tó tún wá sọ pé sẹ̀ no going back, akíkanjú ni. Tábà wá rí akíkanjú bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fílẹ̀ lásán. That is my first point tó fi jọ akíkanjú lójú mi. A dẹ̀ tí gbọ́ wípé ẹnìkan fowó ra olóyè Sunday Ìgbòho pé ẹnìkan wọ́n lè máa fún un, which is normal thing. Ṣùgbọ́n pé torí pé kó lè bá a dákẹ́ tàbí torí pé kó lè bá a belong sẹ́gbẹ́ bí tàbẹ́gbẹ́ bí ọyẹ lọ gbé iye báyìí fún àti ìgbọ́ tá a bá gbọ́ wà láìkè sásìrè a máa gbọ́ tó bá ṣẹlẹ̀. Yes. Ẹ̀kejì ńbẹ̀ mo ní olóyè Sunday Ìgbòho kì í ṣe ológun. Yes, 100% assurance. Má jẹ́ kó yá ẹ lẹ́nu. Èmi ò dán wọn wò rí, wọn ò dẹ̀ pé dán lójú mi rí. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ẹ̀dá tó bá jó lóògùn kò ní gbàpọ̀ lọ́rùn wà. Olóyè Sunday Ìgbòho gbàpọ̀ lọ́rùn wà nínú gbogbo ọ̀rọ̀ wọn tó máa ń sọ. Màá mú evidence wá o. Ẹni tó bá ní oògùn, àwọn bàbá wa máa ń sọ, wọ́n á ní tọmọdé bá ti lóògùn tó lòòka ìjà ẹnìkankan ò ní jọ lójú bí ìjà ni ó mọ̀ wá kiri. Ẹni tí wọ́n jọjà ni ó mọ̀ wá kiri torí yóò fẹ́ test òkà tó wà lọ́wọ́ ẹ̀ ṣé ó ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́. Bẹ́ẹ̀ lẹni tó bá sóògùn ejò bíi kórejò nítorí ó fẹ́ confirm oògùn yẹn pé ṣé téjò bá rí mi ṣó lè bù mí jẹ. Ṣùgbọ́n tó bá rí ẹ̀dá tí ò lóògùn á dúró tọlọ́run, á nígbàgbọ́ nínú Ọlọ́run. Tọmọ kékeré bá ń ṣe prayer fún àtẹríba, tágbàlagbà bá ń ṣàdúrà fún yóò tẹríba. Ó nígbàgbọ́ nínú pé Ọlọ́run ló lóògùn. Péjọ́ tó oògùn bá daṣẹ́lẹ̀ Ọlọ́run ló kù tí ó dúró. Ìdí nìyẹn. Ẹ má ṣe mí gbọ́, ẹ dẹ̀ má dán mi wò torí pé mo ní Sunday Ìgbòho kì í ṣe olóògùn. Mo wá ní ọ̀rọ̀ ìkìlọ̀ àti ọ̀rọ̀ ìmọ̀ràn fún olóyè Sunday Ìgbòho lórí Nàìjíríà lápapọ̀, lórí Yorùbá. Ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n, tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ràn wọn dáadáa, ẹ jẹ́ kí fídíò yìí dọ́dọ̀ wọn. Ẹ dẹ̀ ronú dáadáa lẹ́ẹ̀mejì lórí nǹkan tí mo sọ. Nǹkan tí mo sọ yìí, bàbá mi Kọ́lá Olóòtú wọ́n ti sọ something similar rí. Àwọn ayé bá wọn gbé lọ síbòmíì. Even though mo ti rí blogger kan tó gbé recently ní 2024 yìí tó fi sọ̀rọ̀ sí bàbá wípé ṣebí ẹ̀yin lẹ́ ń sọ pé kinní kan, ẹ̀yin lẹ́ ń sọ pé kinní kan, ẹ̀yin lẹ́ ń sọ pé mọ̀jẹ̀ wọn ó tí ọ̀n tí kú tì, mọ̀jẹ̀ wọn ó ṣe kinní kan, mọ̀jẹ̀ wọn ó ṣe kinní kan. But inú mi dùn ìgbà tí mo rí fídíò tí bàbá Kọ́lá Olóòtú ti dúró àti olóyè Sunday Ìgbòho tí olóyè Sunday Ìgbòho ti ń praise bàbá lórí àwọn ọ̀rọ̀ wọn tó ti sọ sẹ́yìn wípé kì í ṣe pé wọ́n hate òun. Wàláhì òdodo ọ̀rọ̀ ni bàbá náà sọ. Ẹyọ kan tí mo kàn fẹ́ kì nílọ̀ fún olóyè bàbá wa Sunday Ìgbòho, ẹ̀gbọ́n mi, ẹ jọ̀ọ́ ààbò Ọlọ́run á dájú lórí yín. Ibi tẹ́ ẹ ti máa rásọ, ibi tẹ́ ẹ ti máa rásọ Ọlọ́run á máa sọ yín ńbẹ̀. Àkọ́kọ́ ni pé
tẹ́ ẹ bá ti bẹ̀rù Ọlọ́run tán ẹ lọ bẹ̀rù ọ̀rẹ́ yín. Ìkan tí máa ń yára pa wá jù ni pé àdúrà ọ̀tá ni máa ń pọ̀ jù fún wa. Àdúrà ṣẹ́gun ọ̀tá ni la máa ń gbà ládùúrà jù. My brother, God bless A you. máa ń gbàgbé pé Yorùbá rere. lágbájá mo mọ̀ pọ́tà mi ni wàá sá fún, ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ ò ní sá fún, torí tó bá délé ọ̀rẹ́ rẹ wàá jókòó wàá jẹun. Ọ̀rẹ́ ló sì yára mú yàn ju ọ̀tá lọ. Ọ̀rẹ́ ló lè gbà bọ̀dè látọwọ́ ọ̀tá fún yàn. Gbogbo ọ̀rẹ́ tí ó ṣekú pa yín Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ bá rìn o. Àṣẹ Èdùmàrè. Kò ṣòro ìbọn mu, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ pàdé wọn, Ọlọ́run ní jẹ́ kí mi náà pàdé wọn àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀lẹ ló máa ń gbìjà lò. Tẹ́ ẹ bá wá ń gbìjà lò, ọdún náà tẹ́ ẹ bá kọ̀ tẹ́lẹ̀ sí, tèmi ò sí, tí wò ó sí, tóun ò sí, ta ló fẹ́ ṣe? Ẹ wá sọ pé ibi tí Bàbá Kọ́lá Olóòtú ti lágbára iná ni wọ́n ti ń fẹnu jàun lórí rédíò. Ibi tèmi náà ti lágbára mi ibi tí mò ń wá. Most of people máa wò wípé báwo ni bọ̀bọ́ ìṣe ráyè ṣe fídíò, ṣé kìí ṣe pé ó ti drop, ṣé kò ṣe fíìmù mọ́ ni, ní kankan. Ẹni tó bá lóun ti wo fíìmù mi tipẹ́ kò kọ́rẹ́ǹtì yàyà ni. Ní tó bá ń dunni ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni. Àwa náà ń ṣe gbogbo ilé ilẹ̀ torí orúkọ wa ni. Àwa náà ń ṣe gbogbo ilé ilẹ̀ torí ọjọ́ ọ̀la wa ni. Àwa náà ń ṣe gbogbo ilé ilẹ̀ torí àwọn àrọ́mọdọ́mọ wa ni. Because tá a bá sọ léni, a lè má lè sọ lọ́la. Níta bá dé sọ lónìí náà láyé máa sọ nípa wa. Tí a bá láǹfààní àti kérò lẹ́yìn pé ká ń protect, tàbá ń ṣe gbá, à ń ṣàwo, à ń claim kankan, à ń jà fún right, à ń jà fẹ́tọ̀. Ṣé bá láǹfààní alẹ́nu, adẹ̀níwọ̀nba làákàyè díẹ̀ tọ́lọ́run fún wa láti fi sọ̀rọ̀, láti fi sí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti sùn létí, láti fi pa wá lákíyèsí, láti fi pè wá sí kìlọ̀. Olóyè, ẹ ṣọ́ra fún ọ̀rẹ́, ẹ ṣọ́ra fálájọṣe, ẹ ṣọ́ra fáwọn alájọrìn. Àwọn ẹ̀dá kan wà nínú ayé o, ẹ ní ṣẹ̀ wọ́n, ẹ ní rò wọ́n, àbínúgbáyé ń tiwọn. Why not tó sì jẹ́ pé lágbájá la ṣíwájú? Kì í ṣe gbogbo àwọn, nígbà tí Bíbélì jẹ́ ká mọ̀ wípé kì í ṣe pé gbogbo àwọn tó ń pè mí ní Olúwa Olúwa ni wọ́n ò rí ìjọba ọ̀run wọ̀. Why not táwa fún wa máa rò pé gbogbo àwọn tí wọ́n sọ pé Igboho sà, owó bàbá dá mi, no kìíní kan, ṣé gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ yín dénú? Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, orí ahọ́n nìkan ni. Kọ́ba ó kú tò nítọ̀la ìsàlẹ̀ ẹkùn wọn lọ́wà. Ẹ mọ̀ jà kẹ́ ẹ mọ̀ sá. Ẹ ṣọ́ra fẹ́ni tó súnmọ́ yín, ẹ ṣọ́ra fẹ́ni tó jìnnà sí yín. Ẹ ti wà lójú agbami o, ẹ dẹ̀ ti wà lójú ogun. Torí pé inú mi dùn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ akíkanjú tí mo gbọ́ lẹ́nu yín. Ní tẹ́ fi impress mi jù, ọ̀rọ̀ méjì péré ni. Ọ̀rọ̀ mẹ́ta. Àkọ́kọ́ ni ọ̀rọ̀ tẹ́ sọ nípa Bàbá Kọ́lá Olóòtú. Ẹ̀ẹ̀kejì ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí stage kan tí ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ nípa pé ẹ̀yin ò ní bá wọn bú ìran Yorùbá tó wà lórí àlééfà o, torí pé Buhari ìran Fúlàní ló da orílẹ̀-èdè Nàìjíríà rú, ló bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Ẹnìkan wá sọ lẹ́yìn yín. Ọ̀rọ̀ lè fura wọn kankan fọ́ra dáadáa. Mi fẹ́rú ọ̀rọ̀ báwọn. Bàbá ọpọlọ yín ò ní jọba. Ẹ kíyèsára. Bàbá ẹ kíyèsára. Ẹ kíyèsára dáadáa. Ayé ò ní ti bí ohun mọ́ yín. Ó wà ń bẹ̀, mo rí báyìí. Tí n bá láǹfààní àti tó ń jàmẹ̀, màá gbé reference yẹn wá. Ṣùgbọ́n mi ì fẹ́ kán mú ẹni tó sọ̀rọ̀ yẹn náà lóhùn. Ká má bàa pẹ́ lórí ẹ̀. Torí tá a bá ti mú báyìí, ohun rẹ̀ ló hàn, ojú ẹ̀ hàn. Ṣùgbọ́n àwọn ayé wọ́n dóhùn mọ̀ tán bá fẹ́ mú yàn. Ìní nìyẹn. Ẹlẹ́lẹ́kejì ń bẹ̀, ìgbà tẹ́ wà lórí stage táwọn kan fẹ́ present award fún yín, woman kan gba mic, ó praise yín, ó fẹ́ fi yín sí igbákejì Ọlọ́run. Pé Olúwa mi, ànábì wa, kìnìkan. Don't say that. Ẹ̀dá ayé ni mí. Ẹ̀dá lásán bíi tìyẹ ni mí. Má pè mí ní tí mi ò jẹ́. Bàbá ẹ gbọ́n tẹ́lẹ̀ o, ṣùgbọ́n ẹ ti tó gbọ́n sí i.
ẹ ti gẹ́ẹ̀tì Yorùbá, ẹ ti mọ̀ wá Yorùbá, ẹ ti rí Yorùbá tán. Ẹni tí wọ́n bá ti pa ni ẹ mọ̀ pé number one. Ẹni tí wọ́n bá ti pa ni ẹ mọ̀ sọ pé kò sẹ́lómi lẹ́yìn rẹ̀. Ẹni tí wọ́n bá ti pa ni wọ́n mọ̀ sọ pé lẹ́yìn rẹ̀ Ọlọ́run lọ́kàn. Ẹni tí wọ́n bá ti pa ni wọ́n sọ pé kò sọ́lọ́run wájú ẹ̀. ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pín. Dá Yorùbá mọ̀ débẹ̀ yẹn. Ẹ tó dá mọ̀ síwájú. Bí Yorùbá ṣe rí nu o. Tí gbogbo wọn bá pọ̀ bí eṣú, tí wọ́n ń pariwo, tí wọ́n ń ké gbòlà, ẹ mọ̀ pé ọ̀rẹ́ yín ti ń bẹ́ńbẹ̀ 40% ni, ọ̀tá yín ti ń bẹ́ńbẹ̀ 60% ni. Ọ̀tá tọ̀tá yín rẹ̀ wá ń bẹ́ńbẹ̀. Ẹ̀dá tọ́lọ́run kàn gbé kalẹ̀ tọ́kàn já bínú wáyé ń bẹ́ńbẹ̀ tọ́kàn já bínú ẹ̀ ni. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Bàbá ayọ̀ ọlọ́pọlọ ni ẹ́. Thank you. Bẹ́ẹ̀ ṣe wà kẹ́ẹ̀vù lórí ọ̀rọ̀ gbígbọ́, ẹ tún wá wà kẹ́ẹ̀vù lórí ọ̀rọ̀ sísọ. Tó bá ṣe é ṣe sà, tẹ́ ẹ bá fẹ́ lọ síbì kan, tí ẹ ń fight yín sí program kan, ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ẹ máa kọ sílẹ̀, torí pé àdánwò ni máìkì. Ẹni ọba dá gidigbo rí lọ́dọ̀ Oríyọmí Hamzat tí wọ́n bá ní ọgbẹ́nu sí máìkì ni ó mọ̀ pé àdánwò ni máìkì. Tí máìkì bá ti dúró níwájú èèyàn, èèyàn ti bọ́ sórí emotion, orí express lèèyàn wà, èèyàn lè tẹ náà tẹ̀kùtẹ̀. Pàápàá jùlọ tí wọ́n bá ń hélì èèyàn lè ṣiṣẹ́. Àwọn tó bá ń hélì èèyàn fẹ́ bá tèèyàn jẹ́ ni o, wọ́n àtúntò èèyàn ṣe o, ẹ má rò pé wọ́n fẹ́ràn èèyàn o. Mo ń sọ ilé generally ni, ṣùgbọ́n inú mi dùn bẹ̀sẹ̀ caution lára yín. Bàbá mi olóyè láàárọ̀ ẹni yẹn o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ pé wọlé. Mo gbà pé gbogbo orin àjò tẹ́rìn nínú ayé kéèyàn tó débi tó ń lọ ayé àbí tó pọ̀. Ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kẹ́ kọ́ nínú ayé, ìrìn tọ́lọ́run fẹ́ kẹ́ rìn nínú ayé, kẹ́ fi dọ́lọ̀ mọ̀ síwájú sí i. Wàláhì ńlẹ́rìn yìí. Bàbá, ibi tẹ́ ẹ gbà lọ sí Germany, ẹ kẹ́kọ̀ọ́ tó pọ̀ ńbẹ̀. Ìgbà tẹ́ ẹ dé Germany, ẹ kẹ́kọ̀ọ́ tó pọ̀. Ó dẹ̀ hàn lára yín. Ẹ ti tó wá darapọ̀ mọ́ Yorùbá báyìí o. Mọ iye oṣù tẹ́ lò, mọ iye ọdún tẹ́ lò. Bóyá ẹ̀dẹ̀ ti dé, bóyá kàn wá ṣe bẹ́rí àmàmà yín ni. Ẹ mọ́ tó darapọ̀ mọ́ wa Yorùbá mọ́ o, nínú wà, nínú sísí, nínú sọ̀rọ̀. Torí pé àwa la sọ̀rọ̀ àná di bá mi kò jùmọ̀ tó mọ́. Àwa la máa ń sọ̀rọ̀ gbà pé ọ̀sẹ̀ nìkan àfàwà táyé bá ti ń sọ pá wa ni. Ẹ mọ́ darapọ̀ mọ́ wa. Ọwọ́ tẹ́ ẹ mú dé o, ìyẹn máa lo. Mo kéré sí yín láti fún yín ní mọ̀ràn. Ṣùgbọ́n torí pé ẹ máa ń tẹrí ibà fún gbogbo ọ̀rọ̀ Yorùbá. Ẹ ń tẹrí ibà fàgbàlagbà, ẹ ń tẹrí ibà fọmọdé. Ẹ wá gbà pé lẹ́yìn Ọlọ́run àtúnfọ́ Ọlọ́run ni ìlú jẹ́ kí n máa sọ tí mò ń sọ yìí. Ẹni tí mo wá fẹ́ fi káàdì ọ̀rọ̀ mi lẹ̀, torí pé ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fún onílàákàyè. Táàbọ̀ bá ń bẹ́ẹ̀ mẹ́tẹ́lẹ̀ ni o. Mo rí bódìdí làákàyè lẹ̀ ń gbé kiri ìlú jẹ́ kí n máa sọ tí mò ń sọ yìí fún yín. Kò ní ìdí kí n pẹ́ lórí ẹ̀. Aiza, ẹ ṣọ́ra fún olóyè Sunday Igboho sà. Bàbá, ẹ ṣọ́ra fún interview. Àníyàn wo lẹni tó fẹ́ ṣe interview, àníyàn wo ló gbé wá sọ́dọ̀ yín? Àìmọye alágbára tó ti ṣubú látara interview. Àìmọye ológo tó ti dànù látara ìfọ̀rọ̀wálẹ́nuwò. Àìmọye ẹ̀dá ayé tó ti kàgbákò. Kọ́mẹ̀ntì yín dà yín èèyàn mi. Lórí afẹ́fẹ́. Sórí rédíò náà fẹ́ pè yín sí ni. Ṣé ẹ lọ sí pátì kan wọ́n fẹ́ interview yín ni? Ṣé wọ́n invite yín sí occasion kan ni wọ́n ní kẹ́ wá sọ̀rọ̀ ńbẹ̀? Bàbá, ọ̀rọ̀ burú o, ayé ò ní ti bí ẹnu mú yín, ayé ò ní ti bí ọ̀rọ̀ mú yín. Mo kéré púpọ̀ sí yín pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi náà gbé dání. Ìyá mi Adéjọkẹ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí lórí YouTube ẹ jọ̀ọ́. Ìyá mi Adéjọkẹ́, Tiana, ẹ bá mi pín ètò yìí ẹ jọ̀ọ́, ẹ bá mi share. Olùkọ́ni ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jọ̀ọ́. Amòfin díẹ̀ ni mí o. Hello, agbófinró díẹ̀ ni mí, torí pé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ táyé ń wò mí láwòkọ́ṣe ni. Àwọn kan wò mí wọ́n ń rẹ́rìn, mò ń dùn wọ́n nínú. Àwọn kan wò mí wọ́n ń kẹ́kọ̀ọ́ lára mi. Àwọn kan wò mí wọ́n fi ń tún ọjọ́ iwájú wọn ṣe. Mò ń pa àwọn kan lákèésí. Gbogbo àwọn tí mò ń wá ń ṣe táwọn èèyàn rí lára mi sọ wà lára tèmi gangan. Ìwọ náà wàá check ara ẹ̀. Inú wípé mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé èmi náà ní díẹ̀ lára. Ìlú jẹ́ kí n láǹfààní àti máa sọ gbogbo nǹkan tí mò ń sọ fún yín yìí sá. Ẹ ṣọ́ra fún interview.
ní 1970 ìtàn táwa máa ń gbọ́ ni pé tán bá fẹ́ mú alágbára obìnrin wọn fi máa mú. Bẹ́ẹ̀ ni ìgbà tó di 1980 owó àti ipò àti ilẹ̀ ni wọ́n fi máa mú yàn. Láti 1991 interview náà fi mú yàn. Ẹ̀yin náà mọ ìyá alágbára mo máa tó ṣe ṣe pé ẹ̀fẹ́ látara láàárọ̀ yìí. interview ni wọ́n ti bọ̀. Ẹ má rò pé orí rédíò nìkan ni interview wà, kì í ṣe orí tẹlifíṣàn nìkan, kì í ṣe orí prógráàmù. Ìyàwó oléyàn lè interview yàn tí ó sì gbé yàn ṣubú láti bẹ̀. Ibẹ̀ wo sinimá Àgbẹ̀kọ̀yà. Bẹ́ẹ̀ ni gbogbo alárí. Ṣé gbogbo ìyàwó tó bímọ fún ọ náà lọ fẹ́ràn rẹ tó bẹ́ẹ̀? Mo ń sọ ilé generally ni o, mi ò sọ lórí olóyè Sunday Igboho bóyá ìyàwó wọn ọ̀dà torí ẹ̀yin sọ̀rọ̀ torí ẹ̀rọ ra gíráàpù rẹ̀ ilẹ̀ ẹ̀rọ àmọ́ post ẹ̀. So ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ tí ó máa jáde látẹnu yín nígbà tẹ́ ẹ bá wà láwùjọ àwọn ọ̀pọ̀ èèyàn tí wọ́n bá ń fìfẹ́ hàn sí yín. Àwọn ọ̀tá tó fojú jọ̀rẹ́ àtàwọn ọ̀rẹ́ tó fojú jọ̀tá. Pàápàá jùlọ tẹ́ ẹ bá lọ visit àwọn alágbára, tẹ́ ẹ bá lọ visit àwọn olórúkọ, ẹ̀yin ni wọ́n pè o, wọn à ní pè mí o torí ẹ mọ̀ pé mi ì ṣàkíkanjú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ bá yín rìn torí orúkọ tẹ́ ẹ ní. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ bá yín ṣe torí pé ẹ já kíkanjú. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ forúkọ yín ló fẹ́ fi nàró. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ fi yín ṣe àkàbà láti gòkè. Ọmọ Olódùmarè Ṣùgbọ́n pípè tó pè yín tó invite pé lágbájá invite mi sílẹ̀ aláàtì lọ. Ó fẹ́ràn mi. Òun náà ń jà fún Yorùbá. Ọmọ Olódùmarè ẹ káàbọ̀ ẹ bá mi pín ètò yìí o. Ìrànfẹ́ púpọ̀ dènà o. Mi ní kẹ́ máa attend wọn bí mo ti ẹ̀ sọ sẹ́nu mi gbà ni. Ṣùgbọ́n ẹ ṣọ́ra, ẹ mọ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ, ẹ mọ̀ ń tẹ́ ẹ fẹ́ wí, ẹ mọ̀ ń tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ mọ̀ ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn. Ọlọ́run máa bá mi kún yín lórí gbogbo ìrìn àjò yín. Eléyìí tẹ́ ẹ kọwọ́ bọ̀ yìí àjàyè lẹ́ẹ̀jà. Torí mo gbọ́ point kan nínú ọ̀rọ̀ yín. Ó dẹ̀ wù mí lórí. Òun ló mú mi calm down lórí ọ̀rọ̀ tí mò ń sọ nípa President Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé nǹkan ti bàjẹ́ jìnnà. Nǹkan ti bàjẹ́ jìnnà pé kì í dẹ̀ ṣe pé Aṣíwájú ìgbà tó débẹ̀ kì í ṣe pé òun ló bàjẹ́. Barrister dẹ̀ ti kọrin ó ní ilé tó dàwó lọ́jọ́ kan péré ó lè mọ̀ sí ètò kọ́ lọ́dún 6. Ẹ bá mi máa share Gbogbo àjọ mọ̀ bẹ́ẹ̀. bá mi máa Ṣùgbọ́n kò sí bí ó ṣe bọ́ sínú ara wa tí ò ní ta wá lára. Inú mi wá dùn pé ẹ lo serviceness pé ṣe bá a wí fún wọn. Torí tó bá jẹ́ pé ẹ̀dá tó máa ń ṣe service tó máa ń heavy ni ẹ máa ní òkè ṣe bá a sọ fún wọn. Ẹ wá ní is there kan ṣe restructuring or ká ṣe Yorùbá nation. Tí Tinubu bá lè ṣe restructuring tó lè ṣe àtúnrọ̀ or kí Yorùbá dá dúró. Tó bá ṣe pé ẹ̀dá kan tó jẹ́ onímọ̀ tara ẹni nìkan ni ó yẹ ká máa fi kalọ̀ wọ́n mú báyìí. Ṣùgbọ́n inú mi dùn pé you are not kind of person. Ẹ láròjinlẹ̀. Tó bá kọwọ́ kan àdán tẹ́ ẹ bá fẹ́ rọgí ẹ ní jábọ̀. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run ò ní já yín bọ̀. Àṣẹ Èdùmàrè. Ìmọ̀ta kò dẹ̀ ní ṣẹ lórí yín. Àṣẹ o. Always I follow you. Mo lè má láǹfààní àti fojú kàn yín báyìí. Mo lè má láǹfààní àti bá yín sọ̀rọ̀ papọ̀ báyìí tọ́lọ́run bá kádàrá nínú ayé àjọ sọ̀rọ̀ papọ̀. But it's not compulsory. Ètò ṣe pàtàkì tó ṣe kókó sí mi òun náà ni wípé káàbọ̀ Ọlọ́run máa dájú lórí yín gbogbo bí tẹ́ ẹ bá ń lọ. Kẹ́ẹ̀dẹ̀ lájàṣẹ́gun kẹ́ẹ̀ láṣeyọrí. Ẹ wá ní tí DSS bá tó fẹ́ gbé yín kán má gbé yín lọ Àbújá kán gbé yín lọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé kán pa yín lójú wọn wàláhì ẹ̀ ní kókó kan ẹ yí ẹ̀ ṣe ṣàṣeyọrí. Ohun tí Jésù ṣe tó kọ́ rẹ̀ ò fi parẹ́ nù ṣùgbọ́n yìí ò ní kú fúnra ẹ̀ Yorùbá. Torí pé gbogbo ohun tẹ́ ń ṣe kì í ṣe pé ń ṣe nítorí ara yín nìkan ẹ̀ ń ṣe nítorí gbogbo ìran Yorùbá. Mo wá fẹ́ sọ nǹkan kan. Tẹ́ ẹ bá wá ti tẹ̀lé gbogbo ìmọ̀ràn yìí tán mo wá kọjú sí gbogbo Yorùbá lápapọ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà ló já kíkanjú
bíi Sunday Igboho. Bẹ́ẹ̀ni, wọn ò jáde. Ọ̀pọ̀lọpọ̀ náà ló nífọ̀n ló lè kánná bíi Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ náà lọ́lọ́run ń bẹ lẹ́yìn rẹ̀ bíi ti Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ní làákàyè bíi Oríyọmí Hamzat tó lè fi táyé ṣe tó lè fi táyé rọ. Kí ló dé tẹ́ ẹ lò ó? Kí ló dé tẹ́ ẹ sọ síta? Ìwọ̀nba àgọ́ tiwa làwa ń lò bí tá a ti ń lò yìí. Ẹ̀yin náà jẹ́ ẹ lo tiyín. Ọlọ́run ló mẹni tí ẹnu rẹ̀ máa ń gbà tọ́lọ́ máa ń gbẹnu rẹ̀ sàṣẹ sí nǹkan. Eléyìí ti kọjá pé ẹ jẹ́ kí n kàn jáde, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kí n lè ní followers, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kí n lè pawó YouTube, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kí n ní Facebook page mi ó lè pọ̀wó. Alhamdulillah, nínú ayé lẹ́nu tán bá ń ka òṣèré tọ́lọ́run gbà fún tó lórúkọ nígbà wọn bá fi ka 1000 wọn ò rúkọ mi. Alhamdulillah. Alhamdulillah, láàárọ̀ yìí tí mo jí báyìí mo ti fún ìyàwó àtọmọ níwọ̀nba sẹ́ńgì tí mo ní lówó oúnjẹ wọ́n sì ní gáàsì ti tán mo sì ní wọ́n lọ fílì 2 kg inú ọlọ́pẹ́ mo wà. Àwọn kan tọrọ jẹ ni mi ì fi yọ wọn. So kì í ṣe pé bóyá àbí à ń ṣe gbogbo ohun tá à ń ṣe yìí láti fi make orúkọ, kì í ṣe pé bóyá à ń ṣe gbogbo ohun tá à ń ṣe yìí láti fi wá ń ta fẹ́ jẹ. Orí mi kí n praise èèyàn kan rí mi ì ní búyàn mi ì dẹ̀ ní yẹ̀yẹ́ yàn. So màá ṣe check and balance. That is Ajabada for you. Ìmọ̀ràn mi ò jù báyìí lọ fún gbogbo ẹ̀yin Yorùbá tẹ́yìn náà bá lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ní làákàyè láti fi support community wa ẹ drop ẹ. Ẹ̀yin tẹ́ ẹ bá lówó láti fi support community wa ẹ drop ẹ. Ṣé bí èèyàn lórí Oríyọmí Hamzat rédíò station Àgídìgbò ṣe rò pé government radio ni rédíò aládàáni ni Alhaji Oríyọmí Hamzat kọ́lọ́mọ bá dáadáa wọn jẹ́. Ẹ wo ipa tí wọ́n ń kó, ẹ wo yejú ọ̀rọ̀ tí wọ́n ń yanjú ọ̀rọ̀ tó bá ṣe pé tó bá dé kóòtù wọ́n postpone ẹ̀ tẹ́ẹ̀mẹ́ 300. Èmi ò bẹ́yìn kóòtù o kẹ́mi gbogbo ló yẹ ń gbé ibodè gbé máa fi kọ́ statement o. Ẹ wo yejú ọ̀rọ̀ tí òun ṣèlú Ìbàdàn nìkan tí òun sọ̀yọ́ state nìkan torí Oríyọmí Hamzat ń yanjú nínú ayé lókè pẹ̀. Òun náà ń lo àǹfààní tó ní ìwọ̀nba àwé tó kà ìwọ̀nba ọjọ́ orí tó ní ìwọ̀nba làákàyè tó ní àtowó tó ní àti ààyè rẹ̀ àtọpọlọ rẹ̀ ó sì fi ń to ilẹ̀ Yorùbá. Gbogbo agbára tẹ́yìn ní gbogbo làákàyè tẹ́ni gbogbo òwe tẹ́ ẹ̀ka sí bí pẹtísàn lẹ́ fi ń kọ́ sí fẹ́ fi ń bá tọmọ làkejì jẹ́ ni. Àwọn tó wá ń ṣe ìsọpọ́tà mélòó lẹ fún wọn èló lẹ fi sọpọ́ọ̀tì wọn làákàyè wo lẹ fi sọpọ́ọ̀tì wọn ọ̀rọ̀mọ̀ràn wo lẹ fi sọpọ́ọ̀tì wọn lẹ́yìn kẹ́ tó máa wá ṣubú wọn. Yorùbá kí ló ń ṣe yín náà? Wọ́n ń pè yín lábẹ́nu yànyàn ẹ̀dẹ̀ tún sẹ́nu yànyàn sẹ́nu yín fẹ́ yàn mọ́ ni. Gbogbo ìwọ tó bá mọ̀ pé o láǹfààní kan tàbí méjì ló fórílẹ̀-èdè yìí má pé kó kàn ẹ́ tí ò bá kàn ẹ́ ó lè kan ẹni tí ó kàn ẹ́. Oríyọmí Hamzat ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ̀ ní fẹsẹ̀ lẹ̀kẹ́ fẹnu kọ ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. Torí wípé ìdájọ́ òdodo wà lórí rédíò yín níbi làákàyè mi ṣe gbé ọdún náà ẹ̀dá ò lè dájọ́ ayé. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ni ẹ ti ń gbọ́ láti ẹnu arákùnrin wa látàárọ̀ àsìkò ti tó báyìí láti pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ láti ọ̀dọ̀ ọba Solomoni tó fi dé ọ̀dọ̀ bàbá yìí mo fẹ́ kí ẹ bá wa dá sí i. Nọ́mbà tí ẹ máa fi pè wọlé rèé gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní mo promise pé lénìí yìí mo máa gbé fídíò ìtàn bàbá mi lọ ìyẹn bàbá mi olóyè Ìgbòho mo máa sẹ́ǹdì ẹ̀ sí wọn pé tán bá ti ráyè kí wọ́n bá wa yẹ fídíò yẹn wò kí wọ́n gbọ́ nǹkan tí